Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé. Mo fẹ́ fi fídíò kan hàn wá. Kí n tó sọ̀rọ̀ lórí fídíò yẹn, ẹ jẹ́ kí n kọ́kọ́ fi hàn wá kí ẹ wò fúnra yín. Ẹ já lọ bẹ̀. Yorùbáwuyi nígbà yẹn òun àti bọ̀bọ́ yẹn tí wọ́n pè ní Ifá ni wọ́n jọ wá nígbà yẹn lọ́jọ́ wá sọ́dọ̀ wa. Bọ̀bọ́ Ifá yẹn ló kọ́kọ́ wá, wọ́n kó àwọn kan lọ. So inú gbogbo àti dùn pé ìlú òyìnbó ló ń kó everybody lọ nígbà yẹn. Nígbà tó máa ń lọ́lẹ̀ kejì wọn àti Yorùbáwuyi lọ́jọ́ wá nígbà náà. Ìkejì tí sẹ́wọ̀n bá yẹ Yorùbáwuyi sá ni o. Yorùbáwuyi kò fẹ́ wá nígbà yẹn. Olórí burúkú ara rẹ̀. Wọ́n wá ní sọ́mọ́ ọmọlọ́mọ wípé ṣaṣẹ́wó lọ́fẹ́ lọ ṣe tó bá dé Agades wọ́n pè nìkan ní Agades. Tí wọ́n bá débẹ̀ wọ́n wá sọ fún wọn wípé iṣẹ́ aṣẹ́wó lọ́fẹ́ lọ ṣe. Wọ́n ti mọ̀ wípé iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí àwọn ọmọ yẹn ò ní lè sá lọ. Olórí burúkú Yorùbáwuyi nígbà yẹn ni mo sọ pé láíláí mi ò lọ mélòó lára mi mo kàn tóbi ni mi ò ní ẹ́ńjìnì nínú. Àwọn méjèèjì wọ́n wá àbádọ́ mi sí Agades yẹn. Wọ́n wá ní ìdá kí n chúùsì kí n lọ sí Lybia àbí kí n kú ìkànnì méjèèjì kí n chúùsì. Ìgbà tó yẹ nìkan ló wá tá lọ́lọ́wọ́ wípé kí n má lọ wípé kí n lọ sí Lybia yẹn wípé kí n fẹ́ láti gbé èdè wọn tí bá ti gbé èdè wọn kí n ṣàmọ́ bí ṣe máa escape nígbà yẹn. Àfìgbà tí mo dé Lybia mo ṣàlọ́ bí abi 6 months nígbà tó ọmọ méjì kan ni ọmọ oníṣe ìmọ̀ tó àbóyá mo ti kú ní ìsìnkú ọmọ yẹn wà láyé ní sinmi ìmọ̀. Ṣé nígbà yẹn mo ṣàwá gbédè wọn gbà tí mo gbédè wọn mo rí pé mo ti gbédè wọn dáadáa mo ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ complain ní wọ́n máa ṣe meeting nìkan ní ọjọ́ Friday mo ṣẹ̀ṣẹ̀ wá lọ complain níbẹ̀. Ìgbà tí mo complain níbẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dáwó fún mi tí mo fi wálé. Ṣé wá rí kí tó wálé yìí kan tí wọ́n fi ojú mi rí wọ́n fojú mi hàn ìmọ̀ nítorí wípé mi ò ṣiṣẹ́ tó mú mi lọ ṣe olórí burúkú ara wọn. Ṣé wá rí ó kù díẹ̀ kí ogun Lybia bẹ̀rẹ̀ nígbà yẹn ni mo kúrò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo yọdún yẹn ó ti pẹ́ olórí burúkú ara rẹ̀ tó ti sá lọ. Yorùbáwuyi tó bá fẹ́ kórìí ẹ̀ burú kódà mo ní oríṣiríṣi evidence lọ́wọ́ tó o bá fẹ́ ṣe orí burúkú táwọn tó ní o bá fẹ́ wọ́n mọ̀ pé wọ́n fẹ́ kọ́ jẹ́ yẹn tó bá tún fi ọ̀rọ̀ mi ṣe tọ́pìkì Yorùbáwuyi ó sì òfò ní òfò lórí ẹ̀kọ́ ṣe nítorí wípé ò rí Lybia wọ̀ mọ́ kò sọ́nà tó máa gbà wọ́ Lybia mọ́ ó wá rò wípé ọ̀rọ̀ mi ni kò fi máa ṣe tọ́pìkì nítorí pé mo sọ pé mo ṣe dandan fi jẹ́ gẹ̀ẹ́gẹ́ dandan ni yálà yàrá lápò rẹ̀ ló bí mi tẹ́fẹ́ mi mo níra mi ìbùbọ̀ tó bá dà mí mo lè túùsà ara mi mọ́ ṣọ́ ààrẹ má jẹ́ kí nǹkan tí a kò dá nǹkan tá a kò tí aráyé bá gbọ́ nǹkan tí a kò ó fẹ́ ṣe òfò nìyẹn. Yorùbáwuyi ṣọ́ ààrẹ o àwọn ọmọ ọlọ́mọ tó ń gbé lọ́tà ní Lybia wọ́n ń wá ẹ ní tí wọ́n bá dẹ̀ mú ẹ wọ́n pa ẹ̀ ní olùsí olórí burúkú àṣẹrè kò wá rí tọ́pìkì ẹlòmíì lò tọ́pìkì tèmi ló fẹ́ lò. Kí ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé alájà Kwara dẹ́ẹ̀dẹ́ mìíràn hàn òye má jẹ́ káwọn kan tiẹ̀ pa. Ṣé o mọ̀ pé ìwọ ló jáde lọ́jọ́ kìíní àná ìtàn tí ẹnu bàbá tó bí bàbá ẹ̀ ò gbà tó ń pa lè ba Gani Adams lórí pé ọmọ ìlú ẹ̀ ọmọ àlè Yorùbá ni kìíní kan ni bàbá tó bí bàbá ẹ̀ ẹnu ẹ̀ ò gbà láti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. Nígbà tó ṣe alótí ní ọmọ ìpínlẹ̀ Ògùn ní ohun tó bá wù ẹ́ lórí èèyàn láyò lóòótọ́ ni bó bá ń tiẹ̀ ń fẹ́ Fúlàní kò sẹ́ni tó ní kó má bá wọn lọ ìlú ọkọ náà lóbìnrin máa ń ṣe ṣùgbọ́n èèyàn kí torí pé èèyàn lọ Ẹdẹ kó ba Ẹdẹ jẹ́ torí tó bá tẹ́ ní Ẹdẹ ló máa padà sí. Ẹ̀yin obìnrin wa nílẹ̀ Yorùbá ẹ má torí pé ẹ ní ọkọ láti inú ẹ̀yà míì kẹ́ wá ba ilé jẹ́ torí ọmọ tẹ́ bí sì lè padà wá yan ọkọ nínú ilé nínú ẹ̀yà tẹ́ ti lọ. mi mọ̀ bí ẹ ń gbọ́ mi ẹ má torí bẹ́ẹ̀ kẹ́ ba ilé jẹ́ ẹ má torí bẹ́ẹ̀ kẹ́ ta ìran yín ní ọ̀pọ̀ torí tẹ́ bá ta ìran yín lọ́pọ̀ ọmọ yín tẹ́ bí sì lè padà wá sínú ìran yín wá yan ìyàwó tàbí yan ọkọ níbi tẹ́yìn ti bàjẹ́ yẹn ìbàjẹ́ tẹ́ wá ṣe yẹn á padà ṣàkóbá fún. Eléyìí tó tún wá tẹ̀lé ni pé òun fi ẹnu tu ìtukùtù sẹ́yìn mùsùlùmí kan tẹ́ jẹ́ mùsùlùmí gidi ti wá rí ìyàtọ̀ báyìí tàbí sẹ́ ti rí nǹkan táwa ń sọ wọ́n bá ẹnìkan lórúkọ jẹ́ ni wọ́n bú bàbá ẹnìkan ni ẹ wo nǹkan tí ọmọ yìí alájà yìí ẹ wo nǹkan tó ti tú jáde látijọ́ tọ̀rọ̀ ẹ ti bẹ̀rẹ̀ a ṣépè fẹ́ni tó jù lọ a sọ̀rọ̀ àlùfànṣá sẹ́ni tó jù lọ nítorí ẹ̀sìn ṣé nǹkan tó kọ́ nídìí ẹ̀sìn náà nìyẹn ṣé ẹ̀kọ́ tẹ kọ́ nílé kéwú náà nìyẹn pé kẹ́ni máa jọ lójú kó kàn máa sọ̀rọ̀ ṣọkọ ṣàkàṣàkàṣàkà ṣé ẹ̀kọ́ tẹ́ ń kọ́ ṣé ara ẹ̀kọ́ náà tó ń kọ́ nú ẹ̀sìn náà nìyẹn jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ náà. Eléyìí tó tẹ̀lé pé Yorùbáwuyi tó ń purọ́ mọ́ ẹ̀
bí àwọn tí ó tó fún ẹ ní èrí pé ó yá sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún Yàyà Gàmbàrí tó náà kàn bọ́ sí kíní tákàn sọ ilé tó nítumọ̀. Yorùbáwuyi ò sí Lybia, Amẹ́ríkà ló wà o. Mi bí ò dẹ̀ mọ̀ bí ò mọ̀ yàtọ̀ láàrin Lybia àti Amẹ́ríkà tó tún mọ̀ yàtọ̀ ni. Ilẹ̀ adúláwọ̀ ní Lybia wà, ó mọ̀ tún Amẹ́ríkà sí Lybia ni. Tẹ́ bá tẹ̀ fẹ́ máa ṣe eré fún wa, ẹ máa ṣe script yín dáadáa náà. Kí Yorùbáwuyi kó wá wùwà tí àwọn àfáà kan wù pé ẹnìkan bú àwọn ó bú bàbá wọn tó bí àwọn fẹ́ lọ. Mo rántí ìgbà tí àwọn ọmọ bàbá wa Gani Bello ń gbà yẹn náà tán náà gba àgọ́ ọlọ́pàá lọ tán lọ́lọ́run bú bàbá Gani Bello. Ṣé ti wá rí ara nǹkan táwa ń sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ pẹ́rẹ́ yín nígbàkejì Ọlọ́run ọba tẹ́ ń fẹ́ sí bojú tí wàá yín ò dá láwùjọ. Ṣé bí ọmọ tẹ́ kọ́ nínú ẹ̀sìn náà ló ń bú àwọn èèyàn tó ń ṣépè fáwọn èèyàn yìí, ǹjẹ́ wọ́n gbé àwọn tẹ́ pè ní kèfèrí tí wọ́n gbọ́ lọ́ngbọ́ tí wọ́n ṣe ẹ̀sìn àwọn lọ́mọ èèyàn ń bú tó parọ́ mọ́ tó bá lórúkọ jẹ́ tí wọ́n tẹ̀ jàǹpátá tí wọ́n tẹ̀ ká sí tàwa lè yàn Ọlọ́run ta ló ń sin Ọlọ́run gan. Ó ní mi fi máa ń sọ pé wọn kíkọ ẹ̀sìn sórí wọn kíkọ sórí ìwà ló máa sọ orú èèyàn tó jẹ́ ìwà ẹ̀ ló fi máa mọ̀ pé èèyàn Ọlọ́run lè kó ìgbà tó bá sọ pé ẹlẹ́sìn báyìí ni mí mò ń gbèjà Ọlọ́run kò yẹ ká ẹ ṣe nǹkan báyìí sọ Ọlọ́run ta lè fẹ́ tàn. Àǹtí Yorùbáwuyi màá sì bá yín sọ̀rọ̀ lórí WhatsApp ṣùgbọ́n ẹ jẹ́ n tún sọ báyìí ẹ wo ẹ má torí pé nǹkan tọ́mọ yín sọ kẹ wá ní ẹ̀yin náà ń bọ̀ ní láti orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ fẹ́ wá gbé fún ìbanilórúkọ jẹ́ o ẹ jọ ẹni bọ́ sí àwọn ayé ẹni bọ́ sí páńpẹ́ ayé o àwọn kan lè lò pé sọ nǹkan báyìí kó lè jẹ́ òǹfà láti fà wá sílé tẹ̀wọ̀n pẹ́yìn náà mùsùlùmí ní tẹ́lẹ̀ kẹ tó ní ẹ̀sìn mùsùlùmí mọ́ pé fẹ́ jẹ́ oníṣẹ̀ṣe ó lè má gbẹ̀yìn ṣùgbọ́n kì í gbọ́n tó ẹni tó bá ń sọyàn torí ó dà pé ọ̀rọ̀ yìí a pè ní ọ̀wẹ̀ ó ti fẹ́ máa ní àárónú báyìí ọwọ́ míì tí àwọn èèyàn wa yìí yọ jáde yìí tá a bá tètè tá a bá kó lórí oníṣẹ̀ṣe wọn á bọ́ sórí ẹlẹ́sìn mi tá a bá kó lórí ẹlẹ́sìn mi àwọn á máa wọnú ilé kiri àwọn àní àwọn fẹ́ máa wọnú ilé ká máa bèèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ ẹ̀sìn wo ni wọ́n ń ṣe ẹ̀sìn wo ni wọ́n ń ṣe tó bá yá torí wọ́n ti ń fi àṣejù sí bẹ́ẹ̀ ni àṣejù ti ń wọ̀ Yorùbá sẹ̀ ní lọ́dẹ̀ ní àṣejù ní bàbá àṣetẹ̀ ilẹ̀ Yorùbá ò sí fún ẹlẹ́sìn kankan kò dẹ̀ sí ẹlẹ́sìn kankan tó so irin mápá mo máa ń sọ kò sí ẹ̀sìn kan tó so irin mápá ó kàn yẹ pé bí wọ́n ṣe kó oníkálùkù nínú ẹ̀sìn ó yàtọ̀ ni ẹ jẹ́ kó gún mi kí ló dé wọn kì í sọ pé ká má rí jẹ kí àgbọ̀nrín wa máa sùn sí bèbè ọ̀nà ọ̀dọ́lọ́dẹ ẹ jẹ́ kó gún mi ẹ jọ ó jẹ́ nǹkan tí mi fẹ́ sọ Adéọmọdé ní orúkọ mi bá mi pín fọ́nrán ìkiri ẹ má sì gbàgbé láti tẹ̀lé lójú òpó YouTube mi èrè ó dàbọ̀.